ẹ̀yin tèmi àṣírí ti tú o. Actress Fathia Williams ó ti jáde o láti wáá tú àṣírí tí ń ṣẹlẹ̀ ní àwọn cinemas. Ẹ̀yin tèmi, tá a bá gbàgbé, àwọn bíi actress bíi mélòó kan àti actors náà, àwọn náà ti jáde ní bí oṣù bíi mélòó kan tí àwọn náà ti ń pariwo síta ní àrà tí wọ́n fi fíìmù tí wọ́n bá gbé lọ sí sinimá tí wọ́n fi dá. Bẹ́ẹ̀ náà ni Tóyìn Abraham, òun náà ti jáde ní bíi ẹ̀ẹ̀mélòó kan nígbà tó gbé fíìmù ẹ̀ jáde, tó sì jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ wípé àwọn ẹni bíi kan wà ní sinimá, tó sì jẹ́ wípé tí àwọn bá ti gbé fíìmù àwọn lọ síbẹ̀, wọn ò kí ń jẹ́ kí àwọn olólùfẹ́ wọn wá wo fíìmù náà o. Wọ́n ní ṣe ni wọ́n máa sọ wípé kí wọ́n lọ wo fíìmù míì, pé fíìmù tí àwọn gbé jáde wọ́n ní kò dùn. Fíìmù kan òun ló dáa. Ẹ̀yin tèmi, kódà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà time tí wọ́n máa ń fún àwọn kí àwọn èèyàn wá wo fíìmù kì í ṣe time tó dáa rárá. Ẹ̀yin tèmi, ní gbogbo àsìkò yìí Tóyìn Abraham ó jáde, ó sì bẹ̀rẹ̀ sí ní pariwo. Bẹ́ẹ̀ náà làwọn kan ń pè ní alábòsí. Àwọn kan ń sọ wípé àṣejù rẹ̀ ti pọ̀jù. Àwọn kan ń sọ wípé ṣe ni kó gbẹ́nu dákẹ́. Wípé ṣé òun nìkan ló wà ní inú industry ni. Tá a bá gbàgbé, ọ̀rọ̀ náà láàrin òun àti Fúnkẹ́ Akíndélé ó di wàhálà débi wípé ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé Fúnkẹ́ Akíndélé òun ló ń bá wí. Ẹ̀yin tèmi, tẹ́ ẹ bá gbàgbé, lẹ́yìn ìgbà náà a rí àwọn actors míì náà táwọn náà ti jáde tí wọ́n sọ wípé iṣẹ́ tí àwọn èèyàn yìí ń dánwò ní cinemas wọ́n ní kò dáa o. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ tó gbẹnu tán. Kí ni tí ń ṣẹlẹ̀ nínú industry? Ẹ̀tanú àìnífàára ẹni ó wọ́pọ̀ láàrin àwọn ará industry yìí débi wípé wọn ò fẹ́ra wọn fún rere. Àbí ṣé bí wọ́n máa sọ wípé ojú ọ̀run ó tẹyẹ fò láì fọ́nra kanra. Kí wá ló dé tó fi jẹ́ wípé tí wọn ò bá ti lọ bá tara wọn jẹ́ níbi tí wọ́n ti ń ṣe sinimá yìí, wọn ò tí ì gbádùn kí ni tí ń ṣẹlẹ̀ gangan láàrin wọn. Ṣé bí oníkálukú ló ní fans títí ẹ? Kí wá ló dé tó fi jẹ́ wípé tí àwọn fans Tóyìn Abraham tí wọ́n bá dé sinimá tán láwọn fẹ́ wo fíìmù Tóyìn Abraham, àwọn kan mọ̀ polówó ti Fúnkẹ́ Akíndélé fún wọn wípé tí Fúnkẹ́ Akíndélé ló dùn, wọn ò gbọ́dọ̀ wo ti Tóyìn Abraham. Tí àwọn kan bá débẹ̀ tí wọ́n ní ti Fúnkẹ́ Akíndélé làwọn fẹ́ wò, àwọn kan mọ̀ polówó fún wọn wípé rárá o, ti Ìyábọ̀ Òjó ni ó ní kí wọ́n wò, pé wọn ò gbọ́dọ̀ wo ti Fúnkẹ́ Akíndélé. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ bí àwọn òṣèré bí wọ́n ṣe ń gbé fíìmù wọn jáde. Bẹ́ẹ̀ náà làwọn kan tí wọ́n lọ ń baṣẹ́ wọn jẹ́ ní sinimá. Ṣó yẹ kó rí báyìí? Ẹ̀yin tèmi, báwọn èèyàn ṣe ń jáde làwọn kan ń sọ fún wọn wípé rárá, kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀. Alábòsí ni wọ́n. Ẹ wò, eléyìí ó ti kúrò ní ọ̀rọ̀ alábòsí o. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ti ń jáde tí wọ́n sì ti ń sọ̀rọ̀ lórí ohun tí ń ṣẹlẹ̀ káàkiri, tí àwọn èèyàn ò sì nígbàgbọ́ sí nígbà tí Tóyìn náà jáde. Ẹ wá wò báyìí o. Actress Fathia Williams òun náà ti wá jáde o. Ó ti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ohun tí wọ́n ń fi fíìmù òun ṣe ní sinimá, ó lóun ò nífẹ̀ẹ́ sí rárá. Ó ní ó jẹ́ nǹkan tí ó bà wọ́n nínú jẹ́. Ó ní fíìmù tó ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ owó òun ló ń run síbẹ̀ o. Ó ní owó àwọn investor náà wà níbẹ̀. Owó tó ń lọ yá ó wà nínú owó tí àwọn fi ṣe fíìmù yìí, pé ṣé wọ́n fẹ́ kóun ó jẹ gbèsè ni? Ẹ̀yin tèmi, ó ní kí ló dé tó fi jẹ́ wípé nígbà tó ń gbé fíìmù òun jáde, ṣe ni wọ́n ń sọ fún òun wípé iye aago kan làwọn gbọ́dọ̀ fún, tóun sì ń bẹ̀bẹ̀ wípé aago tí wọ́n fún òun káwọn èèyàn wá mọ wo sinimá yìí, ó ní kì í ṣe aago tó rọrùn. Bó ni wọ́n ṣe lè fún òun ní aago 12 òru pé káwọn èèyàn wá wo fíìmù? Báwo làwọn èèyàn ṣe fẹ́ jáde nírú aago tí wọ́n fún òun yìí? Ó ní kì í ṣe nǹkan tó bójúmu. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé látìgbà tí òun ti gbé fíìmù yìí jáde lòun ti ń bẹ̀bẹ̀ wípé ṣe ni kí wọ́n change iye aago tí wọ́n fún òun yìí. Ó ní wọ́n kọ̀, wọn ò gbà o. Ó ní ṣe ni wọ́n sọ fún òun wípé àwọn fíìmù kan ti wà níwájú ti tòun kó tó di wípé òun gbé fíìmù tòun jáde. Fún ìdí èyí, ẹ̀yìn lẹ́yìn ó ní fíìmù òun gbọ́dọ̀ wà. Tó sì jẹ́ wípé ṣé lòun gbọ́ tí àwọn olólùfẹ́ òun tí wọ́n fẹ́ lọ wo fíìmù òun tí wọ́n sì ń sọ fún wọn wípé kò sí àyè fún fíìmù òun ní sinimá. Ẹ̀yin tèmi,
actress yìí náà ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú nǹkan tí actress Fathia Williams èyí tó sọ nínú fídíò yìí. I've seen her come, and I've never come this in my entire life. But because this one involves a lot of millions, that's why I'm crying out to my fans. So please, maybe if you click, they will help me. I've been showing my movie, FNG the Unicorn, since May 1st. And I've been having issues with my showtime. I don't know. Cinemas are trying to kill this movie. I don't know why. I've been complaining about my showtime since I started showing this movie. And I actually connected this cinema thing because of the layer involved in me. And this is the layer period where people will come out to watch movies. And they are giving me poor showtime. My fans are complaining that they go to the cinema and they tell you they cannot watch my movie, maybe because of the time. Or even some places there is no showtime for me. I don't know what's wrong. I don't know why they are doing this to me. The way all movies that came out now spent a lot of money on their movies. That's the way I also spent a lot of money in this movie. Money is involved. I borrowed money. Investors are involved in the movie and they need to make their money back, collect their money back. But you're telling me now because my movie is 4 weeks old, you're giving me terrible showtime. When you know at this period I could actually make money. Because some of it just came out, so you want to put my movie at the back. Got so many messages from fans yesterday, got so many messages from my actors that went for meet and greet, and they treated so unfair. They will get to the cinema, you tell them my movie is not showing anymore. You give me a showtime of 12 noon. I don't know who goes out to watch a movie by 12 noon. Give me a showtime of 9 at night. I don't know who is going to watch a movie by 9 at night. The way you are giving this new movie good showtime, you didn't give me good showtime like that when I started showing my movie. My colleagues need to come out and talk about showtime and cinemas. I used to think they were doing too much. Not until it's my turn now. Please beg them for me to give me good showtime. I don't know what this will cause, but whatever this will cause, I don't know. I don't really care. I'm sorry. If I'm angry, I mix my words together. You understand? Why do that to me? On salary period where people will come out to make money to sell their movies, and you are doing this to my movie. I also spent a lot of money on this movie. I've heard about this from so many people, that they do this to people when you are in cinema. I didn't know they were going to do it to me. Kilode, I've been pleading and begging and praying and begging that people should at least consider me, give me good showtime this period, so I can at least make my own money. But because you are saying some movie came out, even managers in cinemas were so unfair to my actors, so unfair to me. I have to plead and plead and plead before they can give me a showtime. Now you are giving me just one showtime. In Ilea, you now cross your leg and tell me that the movie did not move, they didn't watch. My fans came out to watch my movie. When they even get to the cinema, they come out to watch my movie to ask that what they want to watch. But because you give me nonsense, stupid, unfair showtime, they would have to go back. And when they get there, they will say they are showing by 9. ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ gbọ́ èyí tí Fathia Williams èyí tó sọ nínú fídíò yìí àbẹ́ẹ̀rí wípé ó gbẹnu tán ó lẹ́tìkẹ́ ó tún wá lágbára kí ní í ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèré àti wípé àwọn ta ni gan-an ní dárò iṣẹ́ burúkú yìí wò ẹ̀ta láwàá sọ wípé ó ń lọ sọ fún àwọn èèyàn káàkiri wípé wọn ò gbọ́dọ̀ wo fíìmù ẹnìkan fíìmù kan ni kí wọ́n wò ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí do Fathia Balógun débi wípé ó ní tí wọn ò bá dẹ́kun ìwà àbàjẹ́ èyí tí wọ́n wò ní gbogbo cinemas yìí ó ní ṣe lòun ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ ó nítorí wípé òun mọ àwọn tó wà nídìí iṣẹ́ burúkú yìí ó ní tóun bá sì jáde tóun bẹ̀rẹ̀ sí ní dárúkọ ó ní nǹkan ó bàjẹ́ ó ní nǹkan ó fọ́ lójú ẹ̀yin tèmi ṣé làwọn èèyàn ń sọ fún actress Williams wípé wọ́n ní ṣe ni kó jáde kó dá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọ́n nítorí tí ò bá dárúkọ ìwà àbàjẹ́ yìí kò ní dáwọ́ dúró torí pé ó ti pẹ́ èyí tí wọ́n ti ń ba tàwọn èèyàn jẹ́ ó ti pẹ́ èyí tí wọ́n ti ń ṣe irú àwọn ìwà burúkú báyìí láti fi tún tí wọ́n ṣe pé ṣé bí báwọn náà ṣe kówó sídìí fíìmù làwọn ẹni yìí náà táwọn náà kówó sídìí títí wọn kí ló dé tó fi jẹ́ wípé wọ́n fẹ́ káwọn máa ṣiṣẹ́ káwọn máa jèrè ẹ̀yin tèmi ṣe ni wọ́n sọ fún actress Williams wípé àsìkò ti tó kó bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn èèyàn burúkú yìí kó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn síta
ẹ̀yin tèmi eléyìí ó máa gbẹnu tán. Nínú gbogbo ọ̀rọ̀ tí Fathia Williams èyí tó sọ yìí, ẹ rí wípé ọ̀rọ̀ náà dùn wọnú egungun ni. Ta ni ó wá ṣe? Gbogbo wa náà là ń gbàdúrà ká ṣiṣẹ́ ká jèrè. Kò sẹ́ni tó ń gbàdúrà kó ṣiṣẹ́ kó má jèrè. Ṣùgbọ́n pẹ̀lú irú àwọn àwà báyìí, báwo ni wọ́n ṣe fẹ́ jèrè nínú iṣẹ́ èyí tí wọ́n ń ṣe nígbà tó jẹ́ wípé tán bá gbé fíìmù wọn lọ sí cinemas with the hope wípé àwọn ní láti pa owó táwọn ná sí orí fíìmù yìí tó sì jẹ́ wípé wọn ò jẹ́ kí àwọn èèyàn ó lọ wo fíìmù débi wípé wọ́n ra tíkẹ́ẹ̀tì. Tí wọ́n bá ti fẹ́ ra tíkẹ́ẹ̀tì fíìmù ẹnìkan, wọ́n á tún polówó fíìmù ẹlòmíì fún wa ní tíkẹ́ẹ̀tì onítọ̀hún ti tán. Eléyìí ni kí wọ́n rà. Ẹ dákun, kí ni gbogbo irú ìwà báyìí nínú tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí? Àbí ní tèmi o, ṣe lèmi lérò wípé ó yẹ kí actress Fathia Williams ló ní tòótọ́ kó jáde kó sì bẹ̀rẹ̀ sí ní dárúkọ. So that gbogbo àwọn tí wọ́n rí Tóyìn Abraham ní alábòsí, ní aláṣejù, àwọn náà ó lè mọ̀ wípé Tóyìn ò pariwo lásán bẹ́ẹ̀ sì ni kò ké lásán. Ó ní nítorí tó fi ń ké. Èèyàn ò lè ṣàdédé kó kàn máa pariwo lórí ayélujára láì rí nǹkan kan. Lára àwọn nǹkan tí Tóyìn Abraham rí tó fi ń ké, òun náà láti rí èyí tí actress Fathia Williams tó náà ti jáde tó sì bẹ̀rẹ̀ sí ní ké yìí. Ẹ̀yin tèmi eléyìí máa gbẹnu tán. Àbí ní tèmi o, ó yẹ kí Fathia kó jáde kó wá dárúkọ. Pẹ̀lú gbogbo ohun tí ẹ gbọ́ lẹ́nu actress Fathia Williams, kí ni tẹ̀yin náà rò? Ṣé ẹ lérò wípé ó yẹ kó jáde láti wá máa dárúkọ àwọn ẹni ibi, àwọn ẹni ibú yìí èyí tó ń ba iṣẹ́ ọwọ́ wọn jẹ́? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́. Ẹ̀yin tèmi, àbẹ́ ẹ rí wípé nǹkan ń bẹ.